pé Umaru dání ṣebí Umaru náà ni ọba máa ṣe gbogbo eléyìí kò sì máa pé Sayyidina Umaru ni. radiyallahu ta'ala anhu. nígbà tó a padà mọ̀ lọ ọ̀rọ̀ ẹ̀ bá bọ́ àpèjúwe kẹnu ni torí pé Sayyidina Umar ó ti ká Sayyidina Umar a máa rí àwọn àpèjúwe tó pọ̀ níbi àdálà lára Sayyidina Umar. ètò tí Islam Sayyidina Umar àwọn tó kéwú jáde lábẹ́ kéwú ilé kéwú ànábì Muhammadu sallallahu alaihi wasallam àwọn tá ànábì tọ́ àwọn tá ànábì rè àwọn ni kò á sí béèyàn ṣe fẹ́ gbìyànjú tó tí ó fi wá já sí pé làákàyè rẹ̀ nìkan ni ó darí ẹ̀ wípé làákàyè ní wàá gbé ètò ìṣe ayé kalẹ̀ ìṣèlú láì kò sí mímọ̀ ẹ̀tọ́ Ọlọ́run bẹ́ẹ̀ láì kò sí wáyé látọ̀dọ̀ Ọlọ́run yóò bọ́ọ̀lẹ̀ lọ́lọ́run fi ń sọ fún wa wípé ayọ̀ alladhina amanu ati'u Allaha wa ati'u rasula wa ulil amri minkum fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasuli in kuntum tu'minuna billahi wal yawmil akhir dhalika khayrun wa ahsanu ta'wila. الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. الذين آمنوا مغربين مؤمنون dodo àti Allah ẹ̀tẹ̀lé t'Ọlọ́run ọba ló lo ètò ayé òun ló sì lè to ètò ayé òun ló mọ̀ wá òun ló mọ̀ wá òun ló mọ̀ ọ̀la wa ló mọ̀ àná wa òun ni ó sì mọ̀ ọ̀la wa ẹni tó mọ̀ wá lénìí tó ti mọ̀ wá kalẹ̀ látàná ohun tó ń ṣe gbogbo ètò ayé tí kan ò dàrú mọ́ ẹ lọ́wọ́ báwo ni tàwọn èèyàn ṣe wá yàtọ̀ àti Allaha àti Rasula ẹ sì tẹ̀lé òjíṣẹ́ Ọlọ́run ọba tọ́lọ́run ọba rán wá báyìí. wa ulil amri minkum. àtàwọn aláṣẹ tí wọ́n tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tànẹ́bì. fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul. tọ́ba tiẹ̀ wá ń bẹ tí àríyànjiyàn bá ṣẹlẹ̀ láàrin yín lórí ìfàǹfà kan farudduhu ila Allahi war rasuli ẹ̀dá padà sọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ òjíṣẹ́. kuntum tu'minuna billahi wal yawmil akhir. wọ́n á rí pé ẹ̀jẹ̀ ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtọjọ́ gbẹ̀yìn. dhalika khayrun wa ahsanu ta'wila. khayrun kẹ́sẹ̀ bá nínú ẹ̀ lólóore jù fún yín wa ahsanu ta'wila.
أنت السميع العليم آمين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. قياما لمركزنا قياما